ilé ọdún kì í ṣe dandan ni lọ́dún yìí tó bá jẹ́ pé bí tó wà bá safe dúró sọdún rẹ̀ ń bẹ kì í ṣe dandan ni kó ní dandan wà lọ ilé ọdún àfi tó bá mọ̀ pé ilé ọdún tó ń lọ safe tó bá dẹ̀ lọ ilé ọdún máa ń lọ lóru ẹni ìrìn àjò tí a mú ẹrìn lálẹ́ àfọ ìjẹ́ ilẹ̀ Yorùbá ti gbẹgẹ́ gan nítòsẹ̀lẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ẹni tí wọ́n pa kí Ọlọ́run kó bùn àwọn ẹbí ẹ̀ ní sùúrù àtàwọn tákòdì sìn tá àti ìrí wọn wàláhì àròkò ni wọ́n paránṣẹ́ o bí wọ́n ṣe paroko nílẹ̀ Haúsá nìyẹn o ní ó close sásìkò ọdún náà ni wọ́n ṣe nígbà yẹn o ẹ jẹ́ bring you down to memory lane ní 2014 ọ̀kan nínú mọ́sálásí tó tóbi jù ní Kánò ni wọ́n lọ bọ́ǹbù níjọ́ ọdún wọ́n ti kọ́kọ́ ṣerú nǹkan tán ṣe yìí ní Kánò o ní 2014 yẹn èèyàn 120 ló kú níbi bọ́ǹbù mosque ní Kánò nígbà tó tún di 2015 wọ́n kọ́kọ́ paroko ránṣẹ́ sí wọn ní Gombe nígbà tó dijọ́ ọdún bọ́ǹbù ni wọ́n rí o èèyàn 60 ló kú bẹ́ẹ̀ o 2018 ní Borno wọ́n ti kọ́kọ́ paroko ránṣẹ́ o nígbà tó dijọ́ ọdún tí bọ́ǹbù ṣẹlẹ̀ èèyàn 31 ló kú o àtòmí tuntun ṣẹlẹ̀ harbon khidahatun ètè lógun jíjà o láti gbọ́núgbọ́n lẹ́yìn tó bá mọ̀ kó fẹ́ pẹ́ láyé the first law of nature is self-survival òfin àkọ́kọ́ láyé ni pé báwọn kan bá sọ orí wọn nù báwo lórí tiẹ̀ ò ṣe ní sọnù báwo tèmi ò ṣe ní sọnù òun lòfin àkọ́kọ́ láyé o ṣẹ̀ríà ti fún wa ní ọ̀nà tá a gbà yọ ṣẹ̀ríà là kalẹ̀ pé tó bá dijọ́ ọdún tí wàhálà bá ń ṣẹlẹ̀ lásìkò ọjọ́ ọdún ibi tó yẹ ká ti kírun ìdì gangan open field tó bọ́ sí outskirt tó bọ́ sẹ́yìn ìlú ìní ọmọ sábà gbé ìdì sí ìlú máa ń kún lọ ọba níbẹ̀ ni àmọ́ tẹ́ ẹ bá wá rí wípé wàhálà ń ṣẹlẹ̀ ẹ lo field tó bá wà nígboro ẹ kírun ìdì ṣẹ̀ríà wa tún gbé wá pé tójò bá rọ̀ tó bá pọ̀ tẹ́ ẹ lè débi tẹ́ ẹ ti kírun ìdì ẹ kírun ìdì ní mọ́sálásí àdúgbò yín kẹ́nìkan síwájú ẹ kírun ìdì láàrin ara yín tí tágbàrá òjò bá tún wá pọ̀ tàbí tí wàhálà bá ń ṣẹlẹ̀ ńlù kó kálukó kírun ìdì nínú yàrá rẹ̀ o ṣẹ̀ríà ti gbé wá bẹ́ẹ̀ kì í ṣe dandan ní kó rí ọ̀bẹ tí lè mọ́ fi pẹran o ọlọ́mọ sọ̀wọ́ náà dẹran tí wọ́n pa o ìwọ náà pẹran tiẹ̀ náà kọ mọ́bẹ tiẹ̀ náà pẹ̀mí náà pẹran tèmi kò sí tó burú bẹ́ẹ̀ ànítáyé bá ń yí ká máa bá yeye jàmá mi ẹ̀dá tó kọ̀ tí ò bá yeye a sì bá gbà lọ ọlọ́run má jẹ́ ká 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 bá gbà lọ ọlọ́run má jẹ́ ká. àwọn tí wọ́n dẹ̀ yìí wò kì í ṣe Christian nìkan ni wọ́n bá jà gbogbo Nàìjíríà náà bá jà ẹ má jẹ́ kán brain drain yín ẹ má jẹ́ kán kó ọpọlọ sí yín kán kóró sí yín lọ́pọlọ o gbogbo àwọn tí mo kà yìí ṣe Christian ni wọ́n ni bí wọ́n ṣe ń pa mùsùlùmí ní à ń pa ẹlẹ́sìn Christianity ní à ń pa traditionalist àwọn ọmọ kan yàtọ̀ o ẹ̀yin oníṣọ́ọ̀rù ẹ wà careful lásìkò yìí ìsọ òru tó lọ tó ní mórí délé Ọlọ́run níjẹ́ ọ̀nà o bẹ̀yìn onítàájúdú òru ẹ wà careful lásìkò yìí tó bá ṣe suspend pápá ẹ̀yin tó jẹ́ pé bí táyà ti ṣe ti bọ́ kúrò láàrin ìgboro ẹ suspend yẹ ẹ̀yin olórí òkè lọ́sàn-án lóru ẹ wà careful ẹ lọ build up security hada zamanu sukutu wa mola zamatul buyut period tá a wà yìí àsìkò dákẹ́jẹ́ sọ̀rọ̀ mọ́ níbà àsìkò jókòó kalẹ̀ yẹ́rìnrìn bọ̀rọ̀ kiri àsìkò yọnu tí wọn bá ń tọ́ ọba rí nínú ọdún lásìkò yìí o àsìkò tá a wà yìí gbogbo ìdì tá a bá ti kírun ọdún láti ó kọ̀tún la ní kẹ́ ẹ ti man security káwọn kan ti máa sọ ibi tá ẹ ti kírun lóru lọ́sàn-án ká máa wo àwọn tó ń kọjá ń bẹ̀ ká máa rí nǹkan mọ́bẹ̀ o tó bá dẹ̀ jíjọ́ tẹ́ kì í dì ẹ make sure pé ẹ provide security fún gbogbo bí àwọn èèyàn ó ti pọ̀ kán check àwọn tí ó bá wọlé wá kì í dì àwọn ojú tẹ́ rírí tẹ́ dámọ̀ ẹ má allow wọn o àwọn tí ọ̀nà tí wọ́n gbà dírẹ́sì ọjọ́ ti yín ẹ tí òjò tẹ̀yìn tẹ́ wà nílùú ẹ má allow wọn láti wá kírun o ẹ provide security kíjọba ó dẹ̀ make sure pé gbogbo security wà at alert níjọ́ ọdún wọ́n ti send the message wọ́n ti pàrókò ó wá kù sọ́wọ́ wa dandan kọ́ ni fanfare kódà ọdún yìí di ọdún yìí kì í ṣe yìí bàbá àdínì tí ó bá donate owó yìí di ẹ pé ó donate ẹ̀ kọ́ send ẹ̀ sákàǹtì ni kì í sọ̀rọ̀ àmọ́ kówó ńláńlá kiri o ọlọ́run ní jẹ́ kárí tí wọ́n fi kálẹ̀ mọ́mú mi ìmọ́lé o ẹ má announce owó anybody tó bá jẹ́ pọ́nà lọ́fẹ́ ṣe fún àfẹ́ tó bá wà mínímà lókù bàbá àdínì fi 10 million lẹ̀ ìyá àdínì fi 20 million lẹ̀ ẹja wà careful
tí ìbá sowó ṣe kárí mi lọ́fẹ́ ná ọyẹ kọ́ná jù bẹ́ẹ̀ lọ láyà announce gbogbo eléyìí yóò máa dúró lábẹ́ pé haribon kòdì àtún ọlọ́nìrì ànábì inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna sanihaka huwal abtar kí wọn bọ́ bá sì gbà níjọ́ tí súrà yẹn sọ̀kalẹ̀ ọdún kí wọn bó ṣe gbà ní o inna a'tainaka al-kawthar oore tá a ṣe fún ẹ ti pọ̀ jù ìdí tó ti lo ìgbádùn ọdún ti pọ̀ jù fasalli li rabbika wanhar lọ kírun fáwọn èèyàn kó o dẹ̀ pẹ́ràn inna sanihaka huwal abtar ẹni tó bá lò sọdún dáa tó bò ṣe é ṣe òun lẹ́ni àbùkù ẹni ọba fìwé ànábì ṣe yẹ̀yẹ́ bò lẹ́yìn ó ń tọ̀hún ni ò ní lẹ́yìn gbogbo ntọ́nà ń wí ló sẹ́wọ̀ ẹ dákun àwọn ọmọ wẹrẹ tí wọ́n máa lọ lùkan sí lùkan àwọn tí ń gbé abúlé tí wọ́n máa lọ bá wọn sọdún lábúlé òkè abúlé ìsàlẹ̀ ẹ wọ́ọ̀nù wọn o ọlọ́run ò ní jẹ́ ká sìnrìn ẹ wá dákun ẹ má take security for granted lọ́dún yìí gbogbo bí tá a bá ti kírun ìdí ká prepare security o Sergeant Moridele kì í ṣẹgbẹ́ Major General Kusogun o mo ti sọ̀tàn kan nu wáàsí kan tó kọjá lọ ẹnìkan tó sáré wọ mọ́sálásí wá bá nàbì ó ní wọ́n ti fẹ́ gbẹ̀rún dúró ràkúnmí òun dẹ́ńtà òun ò dé mọ́lẹ̀ ànábì ṣé kí n míìsì òun àbí kí n sáré dé mọ́lẹ̀ ànábì náà ẹ̀ kílẹ̀ à thumma tawakkal kọ́kọ́ di ràkúnmí rẹ mọ́lẹ̀ kọ́kọ́ provide security náà kó tó kọ́rọ̀ rẹ tọ́lọ́hún lẹ́yìn bó bá ṣe gbogbo nǹkan wọ̀nyí tán òpin ìgbìyànjú là ń pè ní kádàrá ní Islam tí a bá ní kíni mí ní kádàrá nínú Islam òpin ìgbìyànjú lẹ́yìn bó bá provide gbogbo necessary precaution anything tó bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà kádàrá Ọlọ́run àmọ́ o take everything for granted kádàrá kọ́ nìyẹn o àfọwọ́fà ni o àbí Ọlọ́run kó já sí ọ̀pọ̀ ọdún láyé ọdún eléyìí kì í ṣe lè tẹ́yàn wá góòlù ọrùn tí ọ̀nà wa gbádá 1 million máa fẹ́ láàkì nígboro Ọlọ́run ò ní kó bá o man wajada khairan falyahmadillah ńlá wítáwí ẹni tó bá tẹ̀lé tó bá dá sórí ire falyahmadillah ìtúpẹ́ fọlọ́run wa man wajada ghayra dhalik ẹni tí ò bá tẹ̀lé gan tó sì escape taburú ò ṣe kó má pé kíní halẹ̀ tá a fa àkọ́bọ̀lẹ̀ ebi ńlá sọdún tá dúpẹ́ fọlọ́run ni amẹ́ni tó bá lọ kú ọwọ́ mọ́ blame ẹnìkan tí kì í bá ṣe wọ gangan fúnra ẹ̀ o àìwí ó sí àìgbọ́bù ṣe agbọ́mọgbà lókù tí ó jẹ́ ká agbọ́mọgbà lókù tí ó jẹ́ ká àìwí ó sí àìgbọ́bù ṣe o agbọ́mọgbà lókù tí ó jẹ́ ká agbọ́mọgbà lókù tí ó jẹ́ ká.